Alhaji Dr. Saheed Òṣùpá akọ́lọ́dẹ wàlẹ̀ ọmọ Ìbàdàn nínú Olúyọ̀lé ọmọ ajẹ̀gbìjẹ̀kara ọmọ àbíkara fọ́ọ̀rì ọmọ àbàdàn mọ́jàmọ́jà ó ti kára iwájú lẹ́rú Ìbàdàn ló ń jọ ìlú ẹ̀jẹ̀ Ifá ìwọ ọ̀nà ìwọ ọ̀nà èèyàn òkúrú ìbá ìlò Ifá ìwọ ọ̀nà ìwọ ní tọ́ba ń bú mi nílẹ̀ yìí o Ifá ìwọ ọ̀nà ìwọ èèyàn òkúrú ìbá ìlò Ifá ìwọ ọ̀nà ìwọ ẹkún wọlé díẹ̀. Tọ́ba owó ilẹ̀ ní bọ́ọ̀sì Ifá ìwọ èèyàn òkúrú ìbá ìlò Ifá ìwọ wọ́n ní tọ́ba ń kú mi nílẹ̀ yìí o Ifá ìwọ èèyàn òkúrú ìbá ìlò Ifá ìwọ ọ̀nà máa ń túbọ̀ ọ̀nà máa ń làmọ́ láti tù. Ọ̀nà máa kí képe fún sàánà orí ń já. Ọjọ́ yóò gbé sí alábẹ̀ẹ́kẹ́, ẹ̀yẹ́ ló sì náà, àbíyáyé, àbúrò tí tó bí màá. Ó ṣe kan ọ̀nàrẹ́bù, ìpàdé, ọ̀nàrẹ́bù. Ọ̀nàrẹ́bù, ìpàdé, ọ̀nàrẹ́bù. Oya bẹ̀rẹ̀ dájú, dájú, oya. Olúwa ọ̀rọ̀ bá lára ó sọ pé láì láàtọ̀ olúwa ní ọ̀dọ́wọ́ Yorùbá ti fi wá lọ́rẹ́. Ọlọ́wọ́ bọ̀ sí lọ́wọ́ ìwà náà nìyí àlùsẹ̀yà Bàsírà wà nímọ̀ wáyà sẹ̀ríyà Bàsírà wà nímọ̀ wáyà. Pápá tó parí ìbòdò ìbẹ́ tó rí èso. Ìlàwọ̀ ìwúrọ̀ sẹ́lẹ̀ ní tó ń dẹ̀rù bá gbà.
Ìràwọ̀ kúrọ̀ sálẹ̀ ní òde òkà. Ọ̀làríwájú ibi òkè òkèlè ọ̀la. Kódòdó ní máa ṣe rẹ̀ káyé máa fẹ́ mi. Kódòdó ní máa ṣe rẹ̀ káyé máa fẹ́ mi. Kódòdó ní máa ṣe rẹ̀ káyé máa fẹ́ mi. Kódòdó ní máa ṣe rẹ̀ káyé máa fẹ́ mi. Sìnbílẹ̀ náà ìlú ìfàlọ́lẹ̀ ìwọ̀sọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ làwọn ọmọ ayé ẹ̀jẹ̀ máa ní bá. Òkìrí òkò kò lọ lágbára owó wá. Òkìrí òkò kò lọ lágbára oṣù wẹlẹ káwọ́ òun nígbà tí ọ̀rọ̀ ọ̀sọ̀dọ̀. Òkìrí òkò kò lọ lágbára owó wá. Òkìrí òkò kò lọ lágbára owó wá. Ìdíkẹ́ owó òun nígbà tí ọ̀rọ̀ ọ̀sọ̀dọ̀ mi. Òkìrí òkò kò lọ lágbára owó wá. Ìyá mi bá mi wọlé lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ wá. Ọ̀ṣọ́ tó fi yẹ wọlé lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀. Ẹ má dojú tì ní ìṣàlá ti ilé. Ìyá mi àgbà ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀. Ìyá mi àgbà ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ wá. Ìyá mi àgbà ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ wá. Ìyá má dojú tì ní ìṣàlá ti ilé. Ìyá mi àgbà ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ wá. Ìyá kẹ́rẹ́ ìyá kọ́ mi yà rẹ̀ ìyá jẹ́. Ẹ̀yìn ìyábẹ̀ lábàkà ọlọ́lákà ọlọ́tìkọ̀ padà. Ẹ̀yìn ọ̀dọ́gbọ̀n tí mo rí olóògbé ọ̀gbìn yìí lógún. Ẹ̀yìn olóyàrá òkè yìí wé. Gìrìgìrì dáhùn. Ìdágìrì. Ẹ̀yìn ìdágìrì tí náà mo dábàá ṣe kọ́. Ẹ̀yìn àpọ̀já àbòjúbẹ̀rẹ̀ yìí. Àpọ̀já àbòjúbẹ̀rẹ̀ yìí. Àpọ̀já àbòjúbẹ̀jọ. Àpọ̀já àbòjúbẹ̀jọ. Àpọ̀já àbòjúbẹ̀rẹ̀ yìí lógún. Àpọ̀já àbòjúbẹ̀rẹ̀ yìí lógún. Wọ́n yẹ sábà ṣe sí. Wọ́n bá bàbá. Ọbabìnrin yóò dá àgbáyé. Ẹ̀yẹ́ mi kú kálẹ̀. Tòbí tábà yẹ ládùn ní wa. Àdùnní náà kéde èdè òtún. Lẹ́yìn ọba rẹ̀ sábà àná ṣeun. Àgbàlá gbogbo àgbáyé. Abáṣe stop computers. Àyè pàpà. Lẹ́yìn tèmi náà rí ìwà ìlú rẹ̀. Ọba àṣẹ gbogbo àgbáyé. Araba wọ́n yẹ ìṣe ìgbẹ́yẹ. Ààrẹ báyẹ̀ lẹ́yìn rẹ̀. Ìyá mi gbà wọlé ẹ̀múṣẹ́rẹ́ wá. Ìyá má lọ́dún tì ní ẹ̀ṣá láti ìgbẹ́yẹ̀ mi. Ẹ̀wọ̀n ẹgbẹ́ ẹ̀múṣẹ́rẹ́. Ìyá mi àgbà ẹ̀wọ̀n lé ẹ̀múṣẹ́rẹ́ wá. Ìyá mi àgbà ẹ̀wọ̀n lé ẹ̀múṣẹ́rẹ́ wá. Ìyá má lọ́dún tì ní ẹ̀ṣá láti ìgbẹ́yẹ̀ mi. Ìyá mi àgbà ẹ̀wọ̀n lé ẹ̀múṣẹ́rẹ́ wá. Ọ̀rọ̀ yà ọjọ́ ìmúṣẹ́rẹ́ ọlọ́mọ. Ọ̀rọ̀ yà ọjọ́ ìmúṣẹ́rẹ́ ọlọ́mọ. Ìyọ́nù ìyá mi o. Ìjọba yé wá. Ìyọ́nù ìyá mi o. Ìjọba yé wá. Gbogbo ẹni máa kọ̀ mí nù wọn. Ọmọ láyé àsùn. Ọdún máa kọ̀ mí nù wọn. Ọmọ láyé àsùn. Ó ṣe bàbá bàbá jẹ nù. Ìgbé ọmọ. Èèyàn tún máa yí bàálà kan. Èèyàn súnmọ́ kí máa yòówù kọ́lá. Ìfọ̀dà akẹ́rù.
Ọba Ṣàbáyọ̀ àríwá àjòyè. Àríwájò ọba àṣà òṣè. Àríwájò ọba àṣà òṣè. Àríwájò ọba àṣà òṣè. Àríwájò ọba àṣà òṣè. Lọ́nà orí òṣà. Orí òṣà. Ọba lórí rẹ̀. Orí òṣà. Ọba lórí rẹ̀. Orí òṣà. Orí òṣà tó bá ètò lọ́sà. Bàbá àdàmọ̀ ìlú. Ìgbé làwọn ti wà ní ìlú sí ìpínlẹ̀. Bàbá ètò lọ́sà. Bàbá àdàmọ̀ ìlú. Ìgbé làwọn ti wà ní ìlú sábàlá. Bàbá ètò lọ́sà. Bàbá àdàmọ̀ ìlú. Ìgbé wọn ti wà ní ìlú sí ìpínlẹ̀. Bàbá ètò lọ́sà. Bàbá àdàmọ̀ ìlú. Ìgbé làwọn ti wà ní ìlú sí ìpínlẹ̀. Ọjọ́ níwájú èmi ò ṣẹ́gun bá rí. Ẹni tó bá àṣà mi àríwá ìjòyè. Ẹ ṣáàmà ní ìgbòho ọlọ́jọ́ òbí ìtàlọ́. Bàbá àlà mi ò ṣẹ́gun bá rí. Ó yàtọ̀ ọmọ mi ló ṣàmọ̀. Ó lè sọ pé Ọbàtálá ò alákòókò jó. Ọbàtálá alákòókò jó. Ó dáná òjé láwùjọ òkìlà òkìlòdò. Ọbàtálá ò alákòókò jó. Ọbàtálá alákòókò jó. Ó dáná òjé láwùjọ òkìlà òkìlòdò. Ọbàtálá alákòókò. Èèyàn rí ìbàdí Ọbàtálá ò alákòókò jó. Ó dáná òjé láwùjọ òkìlà òkìlòdò. Ọbàtálá ò alákòókò jó. Ọbàtálá alákòókò jó. Ó dáná òjé láwùjọ òkìlà òkìlòdò.